Ṣé ọ̀rọ̀ àìsí ètò ààbò yìí ṣe dọ́gbọ́n sí báyìí? Ìkọlù, ìjínigbé, ìpànìyàn àti ìfòòró ẹ̀mí tó ń wáyé ní gbogbo ìgbà yìí ló túbọ̀ ń peléke sí i. Ọ̀tọ̀ làwọn tó ń pe ara wọn ní ikọ̀ Boko Haram, ọ̀tọ̀ làwọn tó ń pe ara wọn ní ikọ̀ ISWAP, ọ̀tọ̀ làwọn kan tó tún pe ara wọn ní darandaran ṣùgbọ́n tí wọ́n jẹ́ darandaran. Àwọn kan wọ́n á tún máa pe ara wọn ní ikọ̀ agbésùnmọ̀mí ìlú Karawa. Àwọn mìíràn ló má tún ṣẹ̀ṣẹ̀ gbòde tí wọ́n ń pe ara wọn ní Manuda. Èyí wá ga lórílẹ̀-èdè kan ṣoṣo ní gbogbo àwọn ikọ̀ adẹ́yẹmọ́ni aṣekúpani tó ń lọ bíi 5 kalẹ̀ sí, nígbà tí àwọn tí wọ́n tó ikọ̀ ajínigbé aṣekúpani 5 bá wà lórílẹ̀-èdè kan. Kí lẹ rò pé yóò ṣẹlẹ̀ sírú orílẹ̀-èdè bẹ́ẹ̀ tí wọ́n sì ń kọlu àwọn èèyàn ní gbogbo ìgbà? Ohun kan ṣoṣo táwọn èèyàn ń béèrè gẹ́gẹ́ bí ìbéèrè tó ń sọ kúlúkúlú tí kò sí ìdáhùn fún lódò okùn àwọn èèyàn ni wípé kí lohun tí wọ́n ń wá gan? Ta ló rán wọn níṣẹ́? Ta ni àwọn èèyàn náà? Kí ni èròǹgbà wọn tí wọ́n fi ń dẹ́mi àwọn èèyàn légbodò? Ọ̀pọ̀lọpọ̀ béèrè yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ làwọn èèyàn ń béèrè tí kò sí ìdáhùn sí. Àwọn tí wọ́n ń pa yìí ṣé wọ́n ti ẹ̀ṣẹ̀ wọn ni? Àwọn kò mọwọ́ kò mẹsẹ̀ kò lóǹkà àwọn èèyàn tí wọ́n jẹ́ aláìṣẹ̀ ni wọ́n ti pàdánù. Bí wọ́n ṣe ń pa gíga ni wọ́n ń pa kúkurú, ni wọ́n ń pa ọmọdé àti àgbà, wọ́n ń poyún inú, wọ́n tún ń pàṣẹ ìdí. Mélòó la fẹ́ kà nínú ẹ̀yìn Adépèlé? Wọ́n sọ ilẹ̀ Nàìjíríà di tẹ́kú níbi tó jẹ́ pé ojoojúmọ́ ni wọ́n sì kó ọ̀gọ̀rọ̀ èèyàn. Ṣé kọlù tó ń wáyé ní ìpínlẹ̀ Plateau la fẹ́ sọ? Àbí èyí tó wáyé ní ìpínlẹ̀ Ondo? Àbí èyí tó wáyé ní ìpínlẹ̀ Benue? Mélòó gan-an la fẹ́ kà nínú ẹ̀yìn Adépèlé? Ṣé ẹ tún gbọ́ èyí tó tún ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kwara níbi tí àwọn èèyàn tó 15 ti jáláìsí, tí wọ́n tún jí àwọn míì gbé lọ, tí wọ́n tún dáná sun ọ̀kadà àti ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ tó fi mọ́ àwọn nǹkan tẹ́nu ń jẹ. Wọ́n ní àwọn ikọ̀ kan tó tún jẹ́ tuntun tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbòde kan tí wọ́n jẹ́ àwọn ikọ̀ aṣekúpani tí wọ́n ń pè ní Mamuda ni wọ́n má tún dán ti ìpínlẹ̀ Kwara wò láṣà. Ta ni àwọn ikọ̀ adẹ́yẹmọ́ni aṣekúpani tuntun yìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbòde gan? Kí n tó mẹ́nu bà á, tẹ́ ẹ̀ bá gbàgbé wípé ṣáájú nílé iṣẹ́ ìròyìn kan tí wọ́n ń pè ní ìròyìn Sahara Reporter ni wọ́n gbé ìròyìn kan jáde síta nípa àwọn ikọ̀ kan èyí tí wọ́n jẹ́ ikọ̀ agbébọn aṣekúpani tí wọ́n ń pè ní Mamuda tí wọ́n ṣọṣẹ́ láìpẹ́ yìí ní ìpínlẹ̀ náà. Wọ́n ní àwọn tí wọ́n pa ni wọ́n tó 15 níye o. Wọ́n pa àwọn èèyàn náà, wọ́n tún dáná sun ọkọ̀ wọn. Gẹ́gẹ́ bí ìròyìn tí ìwé ìròyìn Sahara Reporter gbé jáde, wọ́n jẹ́ kó di mímọ̀ wípé àwọn ikọ̀ agbébọn Mamuda kọlu àwọn agbègbè kan nípínlẹ̀ Kwara tí èèyàn 15 sì pàdánù ẹ̀mí wọn. Èyí kì í ṣe ìgbà àkọ́kọ́ tí iléeṣẹ́ ọlọ́pàá yóò wọ́gi lé irú ìròyìn láti ọwọ́ iléeṣẹ́ ìròyìn Sahara Reporter. Ìròyìn yìí jáde lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ tó wáyé nípínlẹ̀ Kogi níbi tí èèyàn 20 míì tún ti dolóògbé nínú ìkọlù tuntun kan tó wáyé lágbègbè Logo ní Gbagiri, ìyẹn níjọba ìbílẹ̀ Nkom nípínlẹ̀ Kogi. Tó wáyé ní nǹkan bíi aago 9 alẹ́ Ọjọ́bọ̀ náà la gbọ́ pé àwọn darandaran ló wà nídìí ẹ̀. Àtẹ̀jáde tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá Benue CSP Anene Sewuese Catherine buwọ́lù ṣàlàyé lásìkò tí ìró ìbọn ń dún láti lé àwọn agbébọn náà lọ ní àwọn èèyàn. Ó jẹ́ kó di mímọ̀ wípé àwọn ikọ̀ Mamuda yìí wọ́n ṣekú pa ọ̀pọ̀ èèyàn tí a sì rí àwọn àwòrán àti àwọn fọ́nrán àwọn ọkọ̀ tó jóná àti àwọn ọ̀kadà tí wọ́n bàjẹ́. Ṣùgbọ́n nígbà tó ń sọ̀rọ̀, ẹni tó jẹ́ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara, wọ́n sọ̀rọ̀ lórí ìkọlù náà. Nígbà tó ń sọ̀rọ̀, ẹni tó jẹ́ agbẹnusọ ọ̀hún ìyẹn SP Adétóun Èjìrè Adéwùnmí nínú àtẹ̀jáde tó buwọ́lù fi síta fóníròyìn sọ wípé ìwádìí iléeṣẹ́ ọlọ́pàá fi hàn pé irúfẹ́ ìṣẹ̀lẹ̀ náà kò wáyé o ní àwọn agbègbè tí wọ́n dárúkọ ìyẹn ìjọba ìbílẹ̀ Kaima àti Baruntin nípínlẹ̀ Kwara. Ó ní irọ́ tó jìnnà sóòótọ́ ni ìròyìn ọ̀hún. Adéyẹmí ní kò sí ìròyìn tàbí ìṣẹ̀lẹ̀ pé èèyàn 15 pàdánù ẹ̀mí wọn. Ó ní irọ́ tó jìnnà sóòótọ́ nígbà. Bákan náà ni Adéyẹmí ní kò sí nǹkan tó jẹ́ ẹgbẹ́ agbébọn Mamuda nípínlẹ̀ Kwara o. Ó ní à ń fi dá àwọn èèyàn ìpínlẹ̀ Kwara lójú pé
àwọn ọlọ́pàá wà ní gbogbo agbègbè wọn láti rí i pé wọ́n dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn èèyàn lápá ibẹ̀. Bákan náà ló sọ wípé à ń rọ àwọn aráàlú àti àwọn iléeṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ pé kí wọ́n yàgò fún ìròyìn pínpín àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ káàkiri èyí tó jẹ́ kí àwọn aráàlú máa páyà níbikíbi tí wọ́n bá wà. Gbogbo àwọn olórí ìlú, àwọn ẹ̀ṣọ́ aláàbò ìbílẹ̀ ni a ti kàn sí tí wọ́n sì jẹ́ kó yé wa pé ìṣẹ̀lẹ̀ náà kò wáyé. Ṣùgbọ́n ohun tí ìwé ìròyìn Sahara Reporter sọ yìí, òun náà ló ti bẹ̀rẹ̀ sí máa kó ìkáyàsókè bá ọ̀pọ̀ àwọn èèyàn lórí ipò tí àìsí ètò ààbò wà. Tẹ́ ẹ bá gbàgbé pé àwọn ìkọlù alágbára kan wáyé o. Tẹ́ ẹ bá rántí, 20 èèyàn míì máa tún kú nínú ìkọlù tuntun táwọn afurasí darandaran tí wọ́n ṣe nípínlẹ̀ Benue. Wọ́n ní ó kéré tán èèyàn 20 míì ló tún dolóògbé báyìí nínú ìkọlù tuntun kan tó wáyé lágbègbè Logo ní Gbàgìrì níjọba ìbílẹ̀ Ukum nípínlẹ̀ Kogi. Ìkọlù tó wáyé ní nǹkan bíi aago 9 alẹ́ Ọjọ́bọ̀ náà ni a gbọ́ pé àwọn darandaran ló wà nídìí ẹ̀. Àtẹ̀jáde tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Benue CSP Anene Sewuesi Catherine buwọ́lù ṣàlàyé pé lásìkò tí ìró ìbọn ń dún láti lé àwọn agbébọn náà lọ ni àwọn èèyàn náà bẹ̀rẹ̀ sí yìnbọn bó ṣe wù wọ́n. Ó ní lásìkò náà ni wọ́n yìnbọn lu àwọn àgbẹ̀ tó ń rìn lọ jẹ́jẹ́ wọn. Alukoro ọlọ́pàá Benue sọ pé àwọn kò mọ̀ pé báwọn ṣe ń gbìyànjú láti lé àwọn darandaran tí wọ́n sọra wọn di darandaran lọ ní ìkọlù míì tó ń wáyé lágbègbè Logo. Ó ṣe ní láàánú pé ìkọlù àsìkò kan náà ni a kò fura sí pé ó ń wáyé ní Logo, wọ́n sì pa èèyàn 12. Anene ló sọ bẹ́ẹ̀ nínú àtẹ̀jáde kan nínú ọ̀rọ̀ rẹ̀ tó sọ lórí amóhùnmáwòrán. Gómìnà ìpínlẹ̀ Kwara ẹni ọ̀wọ̀ Hycinth Alia sọ pé ní báyìí àwọn ti fìdí ikú 20 èèyàn múlẹ̀ lágbègbè Sankera. Láàárín ìkọlù tó ṣẹ̀ṣẹ̀ wáyé yìí ní ọ̀sẹ̀ méjì sẹ́yìn, kò dín ní èèyàn 150 tó ti dòkú nínú àwọn ìkọlù tó wáyé ní Plateau, Kebbi, Katsina àti ìpínlẹ̀ Benue. Ìkọlù méjì tó wáyé ní Benue léraléra yìí wáyé láàárín ọ̀sẹ̀ méjì tí ààrẹ Bọ́lá Tinubu fi wà lórílẹ̀-èdè France fún iṣẹ́ ìlú. Ìpànìyàn tó lágbára tó wáyé yìí ló mú ọ̀pọ̀ àwọn alẹ́nulọ́rọ̀ nílẹ̀ Nàìjíríà láti máa pe ààrẹ Bọ́lá Tinubu pé kó máa padà bọ̀ sílé torí iná ti jó dórí kókó, bẹ́ẹ̀ a kì í finá sórí òrùlé sùn. Ṣùgbọ́n nígbà tí wọ́n fèsì, iléeṣẹ́ ààrẹ sọ pé Tinubu sọ ohun tí àwọn ẹ̀ṣọ́ aláàbò rẹ̀ yóò ṣe láti yanjú ìṣòro yìí bó tilẹ̀ jẹ́ pé ààrẹ kò sí nílé. Bẹ́ẹ̀ bí èyí ṣe wáyé ní ìpínlẹ̀ Benue, ǹjẹ́ tún mọ̀ wípé àwọn afurasí darandaran jí akẹ́kọ̀ọ́ fásitì 10 tó ń lọ fún ìpàdé àjíǹde gbé lọ, 2 fara gbọta tí wọ́n sì ń béèrè fún mílíọ̀nù lọ́nà 15 lọ́wọ́ àwọn ẹbí. Àwọn afurasí darandaran la gbọ́ pé wọ́n jí akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga ìpínlẹ̀ Rivers State University àti ilé ẹ̀kọ́ gíga olùkọ́ni Ignatius Ajuri University tó jẹ́ ti ilé ẹ̀kọ́ University of Education gbé lọ́nà márosẹ̀ Benin Ọ̀rẹ́ lọ́jọ́rú. Àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún la gbọ́ pé ilé ẹ̀kọ́ gíga fásitì Babcock University ní ìpínlẹ̀ Ògùn làwọn akẹ́kọ̀ọ́ náà tí wọ́n jẹ́ ọmọ ìjọ Seventh Day Adventist lọ fún ìpàdé ọdún àjíǹde tí wọ́n fi bọ́ sọ́wọ́ àwọn ajínigbé náà. Ṣàdédé la gbọ́ pé àwọn afurasí darandaran náà bẹ̀rẹ̀ sí ní yìnbọn sí bọ́ọ̀sì àwọn akẹ́kọ̀ọ́ náà tí wọ́n wà nínú ẹ̀ láti dẹ́rù bà wọ́n. Báyìí ni ọkọ̀ náà lẹ́yìn èyí lọkọ̀ náà dúró tọ́rọ̀ sì di bó lọ yà mí. 2 nínú àwọn akẹ́kọ̀ọ́ náà ló fara gbọta níbi tí wọ́n ti ń sá lọ. Ọ̀pọ̀ nínú àwọn akẹ́kọ̀ọ́ náà sá wọ inú igbó lọ nígbà tí awakọ̀ náà mórí bọ́. Ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ 2 tó fara gbọta la gbọ́ pé ó wà lẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run báyìí nílé ìwòsàn níbi tí wọ́n ti ń ṣe iṣẹ́ abẹ pàjáwìrì láti yọ ọta ìbọn náà lára rẹ̀. Ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ náà làwọn ẹbí wọn sì ń wá báyìí láti ìgbà tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀. Àwọn ajínigbé ọ̀hún ló ti ń béèrè fún mílíọ̀nù 15 náírà gẹ́gẹ́ bí owó ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ 10 tó wà lákàtà wọn báyìí. Ìṣẹ̀lẹ̀ ìjínigbé òun ló wọ́pọ̀ púpọ̀ lópòpónà márosẹ̀ Ọ̀rẹ́ sílùú Benin. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo sọ pé kì í ṣe agbègbè Òfosù nípínlẹ̀ Ondo lópòpónà ìlú Èkó sí Ọ̀rẹ́ ní ìṣẹ̀lẹ̀ ìjínigbé àwọn akẹ́kọ̀ọ́ fásitì tó ń bọ̀ láti ìpínlẹ̀ Rivers ti wáyé. Nínú àtẹ̀jáde kan tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo DSP Alayande Ọláyínká Olúṣọlá fi síta sọ pé iléeṣẹ́ ọlọ́pàá náà ṣàlàyé pé ìròyìn tí iléeṣẹ́ orí ayélujára kan Intel Region News gbé jáde wípé Òfosù níṣẹ̀lẹ̀ ọ̀hún ti wáyé kì í ṣe òótọ́
DSP Olúṣọlá fìdí ẹ̀ múlẹ̀ pé ìwádìí iléeṣẹ́ ọlọ́pàá fi hàn pé agbègbè Ògbógbòe lópòópónà Benin sí Ọ̀kadà nípínlẹ̀ Edo níṣẹ̀lẹ̀ náà ti wáyé, kì í ṣe Òfosù nípínlẹ̀ Ondo. Ó ní a fi àsìkò yìí rọ aráàlú àti àwọn iléeṣẹ́ ìròyìn láti máa ṣe ìwádìí dáadáa kí wọ́n tó gbé ìròyìn jáde. Èyí ṣe pàtàkì láti dènà gbígbé ìròyìn òfegè káàkiri èyí tó lè dàbàrú aráàlú lọ́kàn tó tún lè dá ìbẹ̀rùbojo sílẹ̀. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo kò ní kàárẹ̀ nípa ṣíṣe ètò ààbò tó yanrantí fáwọn èèyàn ìpínlẹ̀ náà. A kò sì ní dáwọ́ iṣẹ́ dúró láti rí i pé àlàáfíà jọba káàkiri ìpínlẹ̀ Ondo. Olúṣọlá ló sọ bẹ́ẹ̀. DSP Olúṣọlá ní iléeṣẹ́ ọlọ́pàá mọrírì ìfọwọ́sowọ́pọ̀ àwọn èèyàn nípínlẹ̀ Ondo pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá. Ó wá rọ aráàlú láti fi tó ọlọ́pàá létí tí wọ́n bá ti kẹ́fín ìrìn ẹnikẹ́ni tó mú ìfura dání. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ìjínigbé míì òun náà ló tún wáyé, èyí tó jẹ́ pé ó ń kọ àwọn èèyàn lóminú. Ọ̀pọ̀lọpọ̀ ni àwọn èèyàn tí wọ́n ti dẹ́mi wọn légbodò. Ṣùgbọ́n kí wá ni ohun tí a tún fẹ́ ṣe báyìí? Ǹjẹ́ ẹ tún mọ̀ pé ọjọ́ àbámẹ́ta ọjọ́ 19 oṣù kẹrin ni ariwo tún sọ ní òpópónà Òbó Ayégúnlẹ̀ ní Òsì ìjọba ìbílẹ̀ Èkìtì ní ìpínlẹ̀ Kwara báwọn ajínigbé tún ṣe ṣọṣẹ́ lópòpónà náà. Ọkọ̀ Sienna kan tó kó èrò láti ìlú Àbújá tó lọ sí Ọ̀fà ni àwọn ajínigbé náà kọlù tí wọ́n sì kó àwọn èèyàn tó wà níbẹ̀. Ọ̀kan lára àwọn olùgbé ìlú Òbó Ayégúnlẹ̀ tó bá oníròyìn sọ̀rọ̀, Ọ̀gbẹ́ni Láyọ̀dé, ṣàlàyé pé àwọn ajínigbé náà kó àwọn àgbàlagbà tó wà nínú ọkọ̀ náà lọ, àmọ́ tí wọ́n fi àwọn ọmọdé sílẹ̀. Ó ní àwọn ọmọdé tó wà nínú ọkọ̀ ọ̀hún àmọ́ tí wọ́n jí àwọn òbí wọn gbé lọ sùn lọ́dọ̀ alága ìjọba ìbílẹ̀ Èkìtì mọ́jú ọjọ́ Àìkú. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé àwọn ọdẹ ìbílẹ̀ àti àwọn fìjìláńtè tó fi mọ́ àwọn ọlọ́pàá ti wọ inú igbó lọ láti ṣàwárí àti láti dóòlà àwọn èèyàn náà kúrò lákàtà àwọn ajínigbé tí wọ́n wà. Nínú ọ̀rọ̀ rẹ̀, alága ìjọba ìbílẹ̀ Èkìtì Awẹ́lẹ́wà Ọláwálé Gabriel sọ pé inú ilé òun làwọn ọmọ kékeré mẹ́ta táwọn ajínigbé náà kò fi ọwọ́ kàn sùn mọ́jú ọjọ́ Àìkú. Awẹ́lẹ́wà ṣàlàyé pé bó tilẹ̀ jẹ́ pé ọjọ́ orí àwọn ọmọ náà kéré, ó ní ọ̀kan lára wọn lè ṣàpèjúwe ilé wọn nílùú Ọ̀fà. Ó sọ pé àwọn gbìyànjú láti pe nọ́mbà bàbá rẹ̀ àmọ́ kò lọ. Èyí ló mú òun pe alága ìjọba ìbílẹ̀ Ọ̀fà tó jẹ́ akẹgbẹ́ òun láti bá òun lọ sí ilé ọmọ náà ní ilé tọ́mọ náà júwe. Ó ní bẹ́ẹ̀ ni wọ́n ṣe rí àwọn ará ilé wọn bá sọ̀rọ̀ láti ṣàlàyé ohun tó ṣẹlẹ̀ fún wọn àti láti wá kó àwọn ọmọ tó wà lákàtà òun. Alága náà sọ pé alága ìjọba ìbílẹ̀ náà ti kó àwọn ọmọ ọ̀hún lọ sọ́dọ̀ àwọn èèyàn wọn nígbà táwọn agbófinró ń tẹ̀síwájú láti ṣàwárí àwọn òbí wọn. Ó ṣàlàyé pé ọkùnrin 5 obìnrin 2 ló wà nínú ọkọ̀ iléeṣẹ́ akérò Olúmọ Express táwọn ajínigbé náà kọlù. Ó tẹ̀síwájú pé ìgbà àkọ́kọ́ kọ́ nìyí tí ìṣẹ̀lẹ̀ ìjínigbé ń wáyé lágbègbè náà, tí òun sì ti ṣèpàdé pẹ̀lú alága ìjọba ìbílẹ̀ Òkè Ìró tí àwọn jọ pààlà lágbègbè ibi tí ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà ti sábà máa ń wáyé. Ó fi kún pé àwọn tún ti ránṣẹ́ sí iléeṣẹ́ ọmọ ológun tó wà lágbègbè náà láti ràn wọ́n lọ́wọ́ láti fòpin sí ìṣẹ̀lẹ̀ ìjínigbé níbẹ̀. Agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Adétóhùn Èjìrè Adéyẹmí fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nínú àtẹ̀jáde kan tó fi léde. Èjìrè Adéyẹmí sọ pé èèyàn 7 tó fi mọ́ awakọ̀ ló wà nínú ọkọ̀ tó ń lọ sílùú Ọ̀fà láti Àbújá náà káwọn ajínigbé kan tó ká wọn mọ́, tí wọ́n tó 8 tó dá wọn lọ́nà ní agbègbè Òbó Ayégúnlẹ̀ sí Òsì. Ó ní nǹkan bíi aago 6:30 ìrọ̀lẹ́ ọjọ́ àbámẹ́ta lè ìṣẹ̀lẹ̀ náà wáyé. Bákan náà ló sọ pé bí ìṣẹ̀lẹ̀ náà ṣe tó iléeṣẹ́ ọlọ́pàá létí ni wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ pẹ̀lú àwọn fìjìláńtè tó wà lágbègbè náà láti lọ dóòlà àwọn èèyàn náà. Agbẹnusọ ọlọ́pàá náà ní níbi táwọn ẹ̀ṣọ́ ààbò ti ń wá àwọn èèyàn náà ni wọ́n ti ṣàwárí àwọn ọmọdé 3 kan tí ọjọ́ orí wọn wà láàárín ọdún 2 sí 12. Tọ́kan lára wọ́n sì ṣàpèjúwe ilé wọn fáwọn ọlọ́pàá. Ó ní àwọn ọmọ náà ti wà pẹ̀lú àwọn ẹbí wọn báyìí. Bákan náà ló fi kún pé àwọn ti ń pọ̀nkún ìgbésẹ̀ àti ṣe ìwádìí àwọn láti rí i dájú pé àwọn èèyàn tí wọ́n jí gbé náà di rírí. Ó sọ pé kọmíṣánná ọlọ́pàá Kwara Adékìmí Òjó rọ ẹnikẹ́ni tó bá mọ̀ nípa bí wọ́n ṣe lè ṣàwárí àwọn ajínigbé ọ̀hún àti bí wọ́n ṣe lè gba àwọn èèyàn náà sílẹ̀
kí wọ́n fi tó iléeṣẹ́ ọlọ́pàá létí. Gbọmọgbọmọ àwọn tí wọ́n jẹ́ ikọ̀ ajínigbé yìí ṣẹ̀ wá ń pọ̀ sí i. Ṣùgbọ́n gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n kọminú lórí ipò tí àìsí ètò ààbò wà, tẹ́lẹ̀ yìí sì lè fà á kò dé họ́wùhọ́wù. Láìpẹ́ yìí làwọn èèyàn láti apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti faraya tí wọ́n ké gbàǹjarè síta wípé ipò tí ọ̀rọ̀ ń lọ báyìí àti ibi tí nǹkan dé dúró jẹ́ èyí tó ń kan wọ́n lóminú pàápàá lórí ọ̀rọ̀ ètò ààbò. Kí wá ni ìgbésẹ̀ táwọn ọmọ ológun ń ṣe sí i? Kí ni ohun tí wọ́n nílò fún ètò ààbò tó gbópọn? Báwo la ṣe fẹ́ ṣe tá a máa bọ́ lọ́wọ́ ìkọlù lónìí, ìjínigbé lọ́la, àti àwọn adẹ́yẹmọ́ni tí wọ́n fi gbogbo ìgbà máa han àwọn èèyàn léèmọ̀? A lè rìn ká fi ọkàn balẹ̀ mọ́. Bẹ́ẹ̀ àwọn tó wà nídìí ìṣàkóso ọkọ̀ òfurufú ni wọ́n ń gùn. Kí la wá fẹ́ ṣe? Ẹ láǹfààní láti fi èrò àtojú ìwòye yín ṣọwọ́ lórí ìròyìn yìí. Olúwarẹ̀mílẹ́kún Elégbèdé ló ṣe àkójọpọ̀ ìròyìn fún ìkànnì Yorùbá Gidi TV. Èwe ń jẹ́, egbò ń jẹ́, ìṣẹ̀ṣe ń bẹ síbẹ̀ gidigidi. Èwe ń jẹ́, egbò ń jẹ́, àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀. Lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. Ẹ wá wá àwọn tọ́lọ́run fi àṣírí ewé àtegbò lé lọ́wọ́. OEA Herbs and Shrub Spices ni wọ́n jẹ́. Ilé-iṣẹ́ tó fi ìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní ìjà lágọ̀ọ́ ara. Ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ́rìn ayọ̀ dúpẹ́ báyìí o. OEA Herbs and Shrub Spices ni yóò fi wí àtegbò ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer, ìtọ̀ ṣúgà, diabetes, hepatitis, àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension, àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke. Obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ tó bá ti délé iṣẹ́ wa. Ọmọkùnrin tàtọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ. Ìwọ lọmọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn. OEA Herbs and Shrub Spices olú ilé iṣẹ́ wa wà ní Ìjẹ̀bú Òde ìpínlẹ̀ Ògùn, látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé. Ẹ máa pe 09150496969. OEA Herbs and Shrub Spices. Ọlọ́run ló ń fún wa ṣe. 100,000 subscribers. Ẹ ṣé mi o. Ẹ̀yin family wa lórí YouTube. Ẹ ṣé appreciation. Yeah man. Bí irúgbìn ṣe ń dàgbà, Ọlọ́run ni ẹ jẹ́ kí dádì mú mi. Ẹ ṣeun tẹ́yìn ń bomi rin. Ẹ̀yin fáǹsì mi ẹ ṣé o. Yorùbá Gidi ń dàgbà o. Ọlọ́run ni ẹ jẹ́ kí ọgbọ́n rí wa kọ́. Ọlọ́run mà ló ń dùn. Mo dúpẹ́ ṣeun o. Brothers sisters ẹ ṣeun. Daddy and mommy ẹ ṣeun. Ẹ̀yin onígbọ̀wọ́ wa, ẹ̀yin lẹ ń bomi rin wá. 100K subscribers, thank you, ẹ ṣeun. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣàlẹ̀ rí wa wò tẹ́ ń like, ẹ tún comment, ẹ ṣe tẹ̀ ń bá wa pín ká. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Láti 2022 tá ti ń bá bọ̀ ó tọpẹ́tọpẹ́. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Ẹ̀yin ṣálì yẹn wá, àwa náà ní tiyín. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Àwa mọ̀mọ́ more, àwa mọ̀mọ́ more o. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Àwa màmá more, àwa màmá more. Yorùbá Gidi ń dúpẹ́, àwa mọ̀mọ́ more. Igi kan ò lè dágbó ṣe Never. láyé, igi kan ò lè dágbó ṣe Ibo. rárá. Bá ò bá rẹ́ni fẹ̀yìntì bí ọ̀lẹ làárí. Ènìyàn láṣọ tiwa tọ́lọ́run ló fún wa. Ènìyàn bó ní lára jaṣọ lọ. Yorùbá Gidi TV ń dúpẹ́. Ẹ ṣé gan, Thank you. Ẹ ṣé púpọ̀ o. ẹ ṣé gan, Gbogbo ọmọ Ẹ mà Yorùbá. ṣe ń wá. ẹ ṣé gan, 100,000 subscriber o. ẹ ṣé gan, 100K Ẹ̀yin lẹ gbé wá subscribers. débẹ̀. ẹ ṣé gan, ẹ ṣé gan, Ẹ̀yin olùfẹ́ wa kárí ayé o. ẹ ṣé gan, Ẹ̀yin lẹ gbé wá débẹ̀. ẹ ṣé gan, Ibi adé lòdì ẹ̀yin ni. ẹ ṣé gan, Ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan, Ẹ̀yin supporters àdúpẹ́dúpẹ́. ẹ ṣé gan, Gbogbo family ẹ ṣé o. ẹ
ṣé gan. ẹ ṣé ẹ̀yin onígbọ̀wọ́ wa. ẹ ṣé gan. Yorùbá Gidi ń dúpẹ́ sẹ́. ẹ ṣé gan. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo, nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí, subscribe tẹ subscribe sí. Yorùbá Gidi